Kí ló ń ṣẹlẹ̀ sí Kọ́lá Ajẹ́yẹmí àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Tóyìn Abraham? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló tún ṣẹlẹ̀ sí àwọn kọ́pù méjèèjì báyìí o? Ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, òun la gbé ìròyìn wọ̀ wá sórí ètò wa ńbí yìí, ṣùgbọ́n báyìí o, ọ̀rọ̀ náà ó tún lọ́jú pọ̀ o, a kò tún mọ nǹkan tí ó tún ń fa gbọ́nmi-sí-omi-ò-tó lẹ́ẹ̀rín àwọn méjèèjì. Kí ló ń ṣẹlẹ̀ sí Kọ́lá Ajẹ́yẹmí àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Tóyìn Abraham? Ẹ ṣáà mọ̀ wípé gbajúgbajà òṣèré òun ni àwọn méjèèjì yìí, tí wọ́n jẹ́ wípé ìlúmọ̀ọ́ká ni àwọn méjèèjì, tí wọ́n jẹ́ star nínú Yorùbá movie industry. Ṣùgbọ́n a kò mọ nǹkan tí ó fa ìjà lẹ́ẹ̀rín àwọn méjèèjì. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé arákùnrin tí wọ́n ń pè ní Kọ́lá Ajẹ́yẹmí, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ post picture kan síbẹ̀ níbi tí ó ti ń fi ẹnu kò obìnrin míì lẹ́nu. Ṣùgbọ́n ìyàwó rẹ̀ ti sọ wípé ó ní kí wọ́n fi ọkàn kalẹ̀ ó ní kò sí nǹkan kan tí ó kan ẹnikẹ́ni nínú pé ọkọ òun ń fi ẹnu kò ẹlòmíì lẹ́nu. Ó ní wípé ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ fíìmù ni, kì í ṣe pé ọkọ òun ṣe ní real life. Ó ní fíìmù orí set ni ó ti ṣe bẹ́ẹ̀ ó ní kí àwọn èèyàn kí wọ́n gbẹnu wọn dákẹ́ kí wọ́n fèsì bùkátà tiwọn. Kí ni ẹ lérò pé ó yẹ kí Kọ́lá Ajẹ́yẹmí àti ìyàwó rẹ̀, kí ni ẹ lérò pé ó yẹ kí wọ́n ṣe sí orí ọ̀rọ̀ yìí? Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rèé, ó dìgbà.